kékeré lè rí ṣe nígbó tí fi gbayì lọ́wọ́ olúgbó olúwọba sọ mí dẹni ńlá kékeré lẹfọ̀ ṣe nínú ọ̀dàn tí fi gbayì lọ́wọ́ olú ọ̀dàn elédùmarè sọ mí dẹni pàtàkì tára yóò bá pa mí tọmọ èèyàn ò bá ṣẹlẹ́nì ní mi ó dá mi lójú máa pẹ́tò yìí jìnnà ẹ kú ọjọ́ mẹ́ta kan gbogbo lólùfẹ́ ètò ìwúlò owó àtegbò káàkiri gbogbo àgbáńlá ayé ẹ̀yin ọmọ kóòtù òjíire bí ẹ ń bá sọ lẹ́nu sàpò ìyàkọ́ ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ọmọ tí bàbá ránṣẹ́ pè lájò tí ò jẹ́ mọ̀lẹ́bí kì í gbè wọ́n níjà lẹ́yìn odi mọ̀lẹ́bí ò ní gbè wọ́n níjà lẹ́yìn odi ẹ má jẹ́ ká sọ lẹ́nu káwọn òyìnbó tó dènà bàbá wa ti ń ṣayé ó ní bí wọ́n ti ń ṣayé wọn lọ́rọ̀ lérò àti níṣègùn pẹ̀lú ewé àtegbò tọ́lọ̀ ń dá fún wa nílẹ̀ adúláwọ̀ ẹ wá rò pé orí ọlọ́run ò pé ni ó nídìí kan kó tó dá ewé àtegbò fún wa bẹ́ẹ̀ ni mo lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ní ọdún 2013 Medina ni mo gbà wọlé sí Mecca irinwó ibùsọ̀ èrò ní Medina sí Mecca 400 kilometres mo wa apá ọ̀tún mo wa apá òsì torí èmi kì í sùn nínú mọ́tò tí bá ti rìnrìn àjò mi ò rí ewé tó ga tó gbúre lápá ọ̀tún àti lápá sí fún irinwó ibùsọ̀ èrò 400 kilometres àwọn tọ́lọ́run wá dáa fún un nílẹ̀ adúláwọ̀ tó yẹ pé tó bá wo apá ọ̀tún àwọn èèyàn ò ní jọra wọn bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó bá wo apá òsì wọn ò ní jọra wọn bó wo wájú bó wo ẹ̀yìn ó nídìí kan o lónìí tí mo fẹ́ gbéyàwó èsúkè ni tàbí èsúkẹ̀ àwọn kan ó ń pè ní èsúkè àwọn kan ń pè ní èsúkẹ̀ àgbàlagbà máa ń ṣèsúkẹ̀ ọmọdé náà máa ń ṣe nígbà kékeré tọmọdé bá ti ń ṣe ẹ fọwọ́ gba láyà ìyá ẹ fọwọ́ ra láyà báyìí tàbí kẹ́ fàtẹ́gùn sí níbi àwùjẹ rẹ̀ yọ lọ ìyẹn ò tí ì lọ́wọ́ nínú ṣùgbọ́n nígbà àgbàlagbà bá ń ṣèsúkẹ̀ èsúkẹ̀ ti wọ rárá o ilẹ̀ ti bọ́ sásùn ọ̀nà owó lẹ́lẹ̀ gbà láti bọ́ nínú ìṣòro yìí mo sọ fún yín ní abala àkọ́kọ́ ẹ tó gbọ́ ti kejì kò le rárá mo sọ fún yín pé oògùn tí ó jẹ́ òdìgbà tí wọ́n bá ní ọlọ mẹ́rin wá ọmú kìnìún wà ìwọ sá mú fìlà àkòrí tó ń lò ìdí nìyí tá a fi gbọ́dọ̀ láṣọ Yorùbá ń lé irú fìlà orí mi yìí fìlà àkòrí ìwọ mú báyìí kó rọ omi sí kó kún kó wá gbé igbá kan sísàlẹ̀ fìlà yìí tàbí ike omi yóò máa jò sínú ẹ̀ tómi yóò fi tán omi tó jò sínú ike nísàlẹ̀ tàbí ó jò sínú igbá nísàlẹ̀ ẹni tẹ̀sùkẹ́ yìí ṣe yìí ẹni kó gbé omi yìí mu kó ṣe kí ni èsùkẹ́ yóò ní ṣe mọ́ fáàbàdà ó di gbére nu ṣòkòtò wèrè oògùn ẹjẹ́ kó kúná oògùn ni ò jẹ́ ẹjẹ́ kó kúnú oògùn ni ò ṣe kí ni oògùn ni ò jẹ́ oògùn èsúkè mi bẹ́ẹ̀ ni abala kejì òní mo sọ fún yín lọ́jọ́ tòní ó tún dọjọ́ míì ọjọ́ orí ètò ní ìwúlò owó àtegbò káàkiri gbogbo àgbáńlá ayé láti orílẹ̀-èdè Nàìjíríà Tajudeen Ajani lórúkọ mi ẹ lè pè mí ní bàbá ọdẹ kò léèwọ̀.